ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìí yẹn. gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú o ó dọ̀wọ́ gbogbo wa. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́ la fojú rí o. ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. ohun tó ń ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní òròyìn gbogbo wọn. olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ pa. olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. mo kí wa bí mo ṣe máa kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi kedere. ẹ mọ̀ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Láàjì Àbáàsì tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ ọdún rẹ̀ ní gbogbo tìbútòrò ilẹ̀ Yorùbá. àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore. bákan náà mo sì dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn wa káàkiri tìbútòrò àgbáyé. ẹ̀yin tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn Yorùbá, ẹ̀yin ni Ààrẹ Láàjì Àbáàsì, ẹ̀yin ni Ààrẹ òpìtàn. èyí lẹ́ ń dá sọ́rọ̀ wa pé bóò ni ìtàn wa àti àṣà wa bóò ni ò ṣe ní parẹ́, bóò ni ogún àwọn baba ńlá wa bóò ni ò ṣe ní wọ́ọ̀kùn tó ṣe yí pé òyìnbó òfin ni wá máa bá wa sọ ìtàn wa. èyí tó ṣe pé ẹ̀yin gangan lẹ́ ń dá sọ́rọ̀ wa yí pé ìtàn Yorùbá ìtàn wa ò kò gbọdọ̀ parẹ́ láéláé, kò gbọdọ̀ parẹ́ láéláé. ìdí nìyí tí mo fi máa ń dúpẹ́ o tí mo sì máa fi lu ẹ̀yin olólùfẹ́ wa lọ́gọ̀ ẹnu nígbà tí n bá ti ń gbúròó yín tẹ̀sí ń ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ní gbogbo ìgbà. bóyá ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa ìtàn Yorùbá, abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni abala ètò ìtàn Yorùbá máa ń pín sí. ẹ̀rí abala àkọ́kọ́ òun náà ni abala àmọ̀dájú níbi tá a ti máa ń sọ fún wa nípa àṣìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbá sì pa òwe tàbí àwọn nǹkan àmì ńláńlá ní ilẹ̀ Yorùbá. wá rí abẹ́lẹ́ lẹ́ẹ̀kejì labala ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa ń sọ ìtàn tó jẹ́ ojúlówó tí kìí ṣe àlọ́ tàbí àròsọ tàbí àpọ́npa bí ìtàn ṣe wá tá a ṣe ìwádìí tá a sì gbìyànjú yẹ́bẹ́yẹ́bẹ́. ìdí nìyí tí ẹ fi fún wa tí bàbá wo Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ní ọjọ́ 16 oṣù kínní ọdún yìí ìyọ̀n January 16 ẹ fi fún wa ní Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn yìí pé ká sọ ìtàn kọjọ́júlówó tí kìí ṣe àlọ́. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àwọn gbà fún un, èmi náà kọ́ Ọlọ́run ọba ni. ẹ
ẹ̀bẹ́ ilẹ̀ sọ wá mọ̀ pé ẹyẹ kì í fi apá kan fò. Ọmọ mi ojú tó lé ojú tó ko ó ti ń bẹ ní àgbàlá ìtàn Yorùbá. Ọmọ wọlé bọ̀ kátá kán torí sì ló sì máa wojú aago yìí. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aláàfáà ló bá dé. Bàbá mi. Malam ojú tó lè. Lókun ọ̀fẹ́ o. Malam ojú tó lè. Bàbá. Ojú tó lé. Bàbá mi. Ojú tó lé. Ọ̀jẹ̀ ọ̀ra yẹ̀ sápá bíi díẹ̀ torí kíkára ilé olè máa rójú ẹ̀. Ojú tó lé. Bàbá mi. Ó rí wípé ìta ń bá bọ̀ láti bí ọjọ́ mélòó kan ká tó máa wẹ̀. Nígbòdì wípé oríṣiríṣi àwọn ẹ̀rí àwọn èèyàn sì máa wá. Wọ́n mọ ìtàn Yorùbá pẹ̀lú ẹ̀rí àti iṣẹ́ ìwádìí. Kìí sọ̀rọ̀ èébú kìí sọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ ẹ̀rí ni. Mo sì ti sọ fún wa pé ibi tó mímọ̀ méjì bá ti jọ ń lo ìmọ̀ akẹ́kọ̀ọ́ ni. Ṣùgbọ́n ká wá máa parọ́ nìkan ni ààrẹ òpìtàn ọ̀fẹ́. Tó bá ti lè mẹ́rin wá ẹ̀rí mo dákọ àwọn ìwé àwọn pòfẹ́sọ̀ bíi 12 13 mélòó la fẹ́ dákọ ojoojúmọ́ ètò nìyẹn. Nígbà tó débẹ̀ mo rò pé dáadáa ń dá wà bí kí wọ́n pè ní Sudan ara àwọn ọ̀jọ̀gbọ́n tó lọ ṣiṣẹ́ ìwádìí débẹ̀ ó ní pòfẹ́sọ̀ Akínwùmí Ògúndìran àwọn eléyìí orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti ń kọ́ àwọn òyìnbó ní ẹ̀kọ́. Wọ́n lọ 19,000 naira ni wọ́n ń ta ìwé yẹn. Tẹ́ bá lọ sórí www.theyorubabook.com rí mbẹ̀ wọ́n mọ̀ pé $40 ni ní dọ́là àmọ́ ní Nàìjíríà money 19,000 naira ni àtúnrà. Àìsí pé bóyá kàn mọ́ tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ṣiṣẹ́ ìwádìí á wo táwọn ọ̀jọ̀gbọ́n sọ nígbà bá tún wo táwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀ tó sọ àwa náà tó tún lọ tọpinpin. Mo sì ti sọ fún wa àwọn ọ̀jọ̀gbọ́n tẹ́ ti lọ sí Sudan àwọn pòfẹ́sọ̀ wọ́n lé 10 kéèyàn máa sọ pé káwọn pòfẹ́sọ̀ wọ́n ẹsẹ̀ lọ sí Sudan nígbà tí ẹ̀mọ́ ẹ̀ tẹ́ ń pè pòfẹ́sọ̀ Tóyìn Fálọlá àwọn fásitì tí ń bẹ káàkiri àgbà yunifásitì over 150 ló ti ní CS 150 yunifásitì ó kéré jù ló ti ní CS lágbàáyé. Sáwọn ilé ẹ̀sẹ̀ wá ní kí wọ́n lọ sí Sudan tó ipò jẹ́ chairman UNESCO orílẹ̀-èdè wo lẹ fẹ́ fi rún lójú ìtàn wo ní ọmọ tó láwọn ọmọ rẹpẹtẹ tí wọ́n àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ fún wọn lé ní 10,000 káàkiri àgbáyé. Kí mo wí? 10,000 òṣìṣẹ́. Bí ẹlòmíì ọba gba pòfẹ́sọ̀ láyé ní orílẹ̀-èdè Nàìjíríà yóò wà lára àwọn tí wọ́n mọ̀ sí ta ní wọn bá ń tọ́jú àwọn èèkàn láìsẹ̀ wá ń júwe àwọn láìsẹ̀ á máa júwe pé bìkínní kan bẹ tí ń jẹ́ Sudan. Nínú ìwé ìdásí wí ní gbogbo òyìn náà tẹ́ bá lọ sí ojú ewé page 177 bàbá yìí ti ṣàlàyé gbogbo bọ́rọ̀ adádáwà àwọn ọmọ Yorùbá tí ń bẹ ní Sudan gbogbo bó ṣe jẹ́. Mo ti scan rẹ̀ mo ti fi sórí péèjì ìtàn Yorùbá lórí Facebook tẹ́lẹ̀ gbogbo ẹ̀ mo ti sọ wọ́n sọ gbogbo ẹ̀ pátápátá ń bẹ torí àìsí pé bóyá àfiwó tó lé ojoojúmọ́ là ń wá mọ̀ bá a sì ṣe ń wá mímọ̀ tá à ń lò lọ́lọ́run ní kó máa pọ̀ sí i ojú tó lé ojú tó lé. ṣùgbọ́n nígbòdíá oríṣiríṣi àwọn ẹ̀rí ní fojú hàn ẹ rí i pé mo sọ o mo dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wa mo ní pàápàá bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilory Al-Afriki wọn ò sọ pé lọ́rin yẹn sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ dẹ̀ ni mo dákọ̀ bàbá wa Mustapha Sunusi Sugulul bàbá wa tó nílé ẹ̀kọ́ Dárùdáwà ní Sọlọ̀ bàbá wa Sheikh Adam àwọn ni Mọ́ríkàs ní Agége níbi tí àáfàá wa tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń pa ìtàn ibi tí wọ́n wà ṣùgbọ́n Ọlọ́run kọ mọ́tómọ́tó káwá sọ yí pé ẹnìkan tẹ́ ẹ bá jáde ẹ̀yin tẹ́ ẹ ń pera yín ní kinní kan àyẹ̀mú yín wẹ̀ nínú kinní èèmú yín mú kú ìbẹ̀rù Ọlọ́run ló ṣàgbà ń tá a bá ní ìbẹ̀rù Ọlọ́run ló ṣàgbà ń tá a bá ní nínú ẹ tó ké tó fàṣà ní ṣàìtọ́ ni ìmọ̀ àníjù rẹ̀ ló fi rọ́ Ọlọ́run fín Ọlọ́run pàṣẹ fún ó lóun ò ní gbà àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó dẹni làánà ìbẹ̀rù Ọlọ́run ló ṣàgbà kákéwú kò sẹ́ni tó mọ̀ tán gbogbo tẹ̀mí mọ̀ yìí bíntín báyìí ni níbi tẹlòmíì àwọn kan ń bẹ wọ́n mọ̀ tán torí báwọn ọmọ sọ̀rọ̀ lórí agbágbé ni ò jẹ́ mọ̀ wọ́n mọ̀ tán sọ pé ń kúnlẹ̀ wájú wọn ó tó kọ́ mi ní ìtàn àwọn kan nu torí náà ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ pé a fẹ́ tákà àmọ̀kọ́ ọ̀rọ̀ pé ká sọ òdodo àbájáde ìwádìí àwọn èèyàn mọ̀ kí n tó gbà káwọn èèyàn tó máa pè mí ló pìtàn ó pẹ́ olùwádìí ìjìnlẹ̀ ni mò ń lò tipẹ́tipẹ́ pé ìwádìí ìjìnlẹ̀ mo gbélé nígbà wá parí tó jiná tán làwa ẹ̀sẹ̀ wá ń pa nítàn fáwọn èèyàn
là ń pa nítàn fáwọn èèyàn kò sì sí nǹkan míì mùsùlùmí ni mí bí mo ṣe máa ń sọ wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ń sọ pé ẹwà ẹja wẹ̀ wọ́n sí ìsìláàmù ńlé wa kò sí ń tọ́jọ́ a sì láàfáà rẹpẹtẹ nílé wa tó ṣe yí pé bí tí a bá já láti sánmọ̀ tẹ́ bá fi lárúbáwá kọ́ wọn ò tù ìkẹ́ ọlọ́run ọba ní fọmọ Murtala àbí Malam Táyé ojú tó lè ojú tó kò torí náà tó ṣe wàá dùn mí ní kí wá àáfàá mi tó kọ́ mi kéwú torí kéwú bọ̀ ń bì lálẹ́ bàbá mo di kéwú mọ́ra lálẹ́ mi àáfàá mi lè rí bí àáfàá mi ẹ bá ti ránṣẹ́ sí mi mọ́dà ẹ̀yà ara alẹ́ ojú tó lé ní ó kètí à fún alálẹ̀ yìí ojú tó bàbá yín kètí à ó kètí à torí náà má wulẹ̀ jẹ́ kí agbódó ìnà pẹ̀lú àbá mi wọlé mo rò pé káyọ̀lì kẹ̀ bẹ̀rẹ̀ ní. tó fẹ́ wájú àáfàá mi. torí náà mo fẹ́ gbé àáfàá wa Sheikh Mutiu Abdulganiu Murtala mo fẹ́ gbé yá Sheikh mo fẹ́ gbé wọn torí pé ọ̀rọ̀ alẹ́ yìí ká mú ẹ̀rí wá láti ibi tí ó yẹ kí ọ̀rọ̀ ó ti jáde tọ̀rọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá a bá ń sọ àmọ́ ta àáfàá mi máa wọlé bọ̀ ìjà ta kankan alẹ́ ẹ̀rí ni alẹ́ tòní ká máa mú àwọn ẹ̀rí ọ̀rọ̀ wá ní ẹ máa wọlé bọ̀. Assalamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh àpéjọ alihamdulilayi ẹ kú dìde àáfàá wa bá a ṣe máa ń ṣe ní àgbàlá ìmọ̀ ni inú mi sì dùn ara àwọn olólùfẹ́ tó pé ẹ lè fi ètò tá a máa ń ṣe lórí rédíò ẹ lè fi ṣeré ọ̀rọ̀ kan ẹ rí i pé ní àná mo pè yí torí pé ìbínú Ọlọ́run kó máa bá àwọn alábòsí gbogbo mo rò pé gbogbo tí ọ̀rọ̀ tá a fẹ́ sọ lálẹ́ tí ẹ̀ rí gbọ́ torí pé nígbà mo pè yín èmi fẹ́ sẹ́ǹdì àwọn tíra ń sin yín pé àáfàá ẹgbẹ́ ìyẹ̀wò níta fẹ́ sọ̀rọ̀ yìí lórí ni ẹ wá ní Android phone àbí ẹ̀kọ́ lè ti sọ fún mi ní àná lọ́dà tó bá dòní àárẹ̀rà lọ́sàn-án nígbà tí àlọ́sàn kó tó di àsìkò Jímọ̀ ẹ bá wa gbé ìyẹ̀wò torí pé ọmọ kí oyin là wá ẹ wo eléyìí níta fẹ́ sọ̀rọ̀ yìí lórí ni kó bá ṣe yí pé àbí àwa gan-an tá a fẹ́ sọ̀rọ̀ àmọ́ tí à ń sọ torí àwọn òkú kéwú ìtàn ní tèmi ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi ìtàn tọ́lọ́run lọ́ mi lọ́nà mi mi mọ tíra bẹ́ẹ̀ ní wá kéhùn léṣe o ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi èèmọ̀ káràkátà bẹ́ẹ̀ ní wá sọ̀rọ̀ ajé ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi la fi wá gbẹ̀yìn ó mímọ̀ wá pé kẹwàá bá wa wò nínú àwọn àfáà méjì tá a respect àkọ́kọ́ gbogbo èèyàn lọ́mọ̀ pé kó tó ìtẹ̀tẹ̀ gbọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ láti ìgbà táwọn èèyàn ti máa ń gbọ́ mi kò sẹ́ni nínú àwọn òpìtàn nínú àwọn àfáà tí mo fún ní àpọ́nlé jù ní bàbá wa Sheikh Adam tó sì pé àwọn ni wọ́n ní ilé kéwu mọ́ríkàsì ní Agége àtàbá sọ nípa àwọn àfáà tó mọ ìtàn tó sì nífẹ̀ẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n bàbá Sheikh Adam jọkàn tí wọ́n yé sì parọ́ tí wọ́n fi gbá kan bò ṣùgbọ́n kò sẹ́ni tó pé o sọ pé gbogbo tí àti àbáwá ẹsẹ̀ náà ló pé o tọ́dọ́ lọ́ọ̀ba nìkan ni èyí ṣàṣìṣe èmi náà ò pé o ọlọ́ọ̀ba nìkan ni èyí ṣàṣìṣe. a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn a sì ti rọ́pọ̀lọpọ̀ tírà wọ́n tú fún wa wọ́n ṣe gbogbo ẹ̀ tí bàbá wa ẹsẹ̀ ṣùgbọ́n bàbá wa ẹ wá sọ yìí pé tí n bá dọ̀run tọ́lọ́ ń bá ní kí ni mo lọ ṣe láyé ádámọ̀ màálé mi mo kọ́ Mustapha Sugululu ní kéwù bàbá wa Mustapha Sunusi Sugulul àwọn wọn ní ilé ike Daaru Dawa nísọlọ ibẹ̀ lèmi ti máa ń gbọ́ tẹ̀sí torí pé mo gbé ní nọ́mbà 4 Agbábíàká ni mo gbé nọ́mbà 4 Agbábíàká nísọlọ ilé tẹ̀síìrì bàbá wa lèmi máa ń lọ gbọ́ kódà mo lọ sálámọ̀ sí wọn nígbà tẹ́mi dé sọlọ pé bàbá ọmọ Murtala ni mi wọ́n sì kí mi káàbọ̀ inú yàrá tí ń bẹ ní skul lókè tẹ́ ti máa ń rẹjú lèmi ti lọ bá wọn nígbà àwọn èèyàn dá mi dómi ní ẹ sọ fún wa pé ọmọ Murtala lọ wá bẹ́ẹ̀ sì ti rí mi wọ́n kí mi báyìí bẹ́ẹ̀ mo ti lọ́ máa ń gbọ́ tẹ̀síìrì ẹ̀ẹ̀kan náà tèmi àti bàbá jọ ríra lémi kan àwọn kan ọ̀pọ̀lọpọ̀ àwọn program tẹ́ máa lọ ṣe ní TBS táwọn làkómi ò máa gbé wọn lọ mo máa lọ gbọ́ ṣùgbọ́n pé ká jọ ríra lẹ́ẹ̀kan náà kí n lọ sálámọ̀ sí wọn ẹ̀ẹ̀kan péré náà ni. torí náà nínú àwọn tá a wá lè bàbá wa ní pé tọ́lọ́n bá bí mi pé kí ni mo wá ṣe láyé èmi mo kọ́ Mustapha Sugululu ní kéwú àwa wọnú tíra bàbá wa tó ní Daaru Dawa àti bàbá wa Sheikh Adam tó níbi tí ọ̀rọ̀ ti ń wá kí làwọn bàbá méjèèjì yìí sọ torí wọn làwa là ń pa àlọ́ àfa wa ẹ wàá farabalẹ̀ mọ́ bá wa ké ẹ sì mọ́ tú
torí àwọn ọ̀gbọ́n lárúbáwá àbáwá gbọ́ Yorùbá. Kábìlì ìlẹ́jì rẹ̀ ìṣe onídọ́gba kábìlì ìlẹ́jì rẹ̀ ìṣe onídọ́gba Ààrẹ Lájí Abbas kò kéwú àmọ́ mọ Yorùbá púpọ̀ kábìlì ìlẹ́jì rẹ̀ ìṣe onídọ́gba. àfà mi tó ẹ bá wa káwọn ará ilé náà àfà wa ẹ sì jẹ́ káwọn èèyàn mọ ẹ tí a gbé wá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbé ètò wa nínú ilé àsìkò ọdún Ramadana yìí. Ọlọ́run jẹ́ aláṣeyọrí lórí ẹ̀. Ọlọ́run jẹ́ agúnlẹ̀ dáadáa. Ọlọ́run kó gbà ní ìbádà fún wa. Gbogbo etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di. Etí tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Èmi ọmọ yín tí mo fẹ́ máa bá yín sọ̀rọ̀. Èmi náà ni gẹ́gẹ́ bí wọ́n ṣe dákọ̀ mí lẹ́ẹ̀kan Mutiu Abdulgani láti Mọ́tàlá wa ń bí. Ọlọ́run jẹ́ kí a máa gbọ́ra wáyé. Ọlọ́run má jẹ́ èsì wá gbọ́. Ọlọ́run má ti já wa ní òṣìṣọ́. Àmín. àfà wa tíra ta ni ẹ kọ́ fẹ́ bá wa ṣàlàyé tí wọ́n sọ nípa ìtàn tí wọ́n sọ. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí tíra bàbá wa Sheikh Mustapha Sugulul ká tó wá fi ọba lé ti bàbá wa mọ̀lá bàbá wa Sheikh Adam Abdullahi Al-Alori. ọ̀yá bismillah. Nínú tíra bàbá wa Sheikh Mustapha Sugulul. ẹ má rọ ẹ já wàrà ilé ọgbà òde o ojú tó lé òde o. Bàbá sọ pé wa mimma yadullu ala anna madinata yorùbáwíyá khalisatun akama abnau yorùbá mina kiyalin wa moraya akoba mina sinin. Lára àwọn nǹkan tí ó jà máa mọ̀ dájú pé ilẹ̀ Yorùbá Ìlọrin tí ó jà máa mọ̀ dájú pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni òun náà ni pé àwọn tí wọ́n ti ń darí rẹ̀ láti ìpìlẹ̀ àwọn ọmọ Yorùbá ni àwọn tí wọ́n jẹ baálẹ̀ ńbẹ̀ ni àwọn tí wọ́n ń jọba ńbẹ̀ ni láti ìpìlẹ̀ tí wọ́n ti tẹ ìlú yẹn àwọn ọmọ Yorùbá. Sheikh Mustapha Sugulul wọ́n sọ pẹ̀lú ògùn Ọlọ́run tọ́jọ́ ọmọ kí o bàbá wa dámọ̀ wọn ẹ bá wa tún gbé ẹ tún gbé kẹ ẹ tún ké fáwọn èèyàn tó ráàfà àwọn àáfàá pọ̀ lórí ètò yìí. wa mimma yadullu ala anna al-madinata yorùbáwíyá khalisatan akamaha abnau yorùbá mina kiyalin wa moraya akoba mina sinin ana suka al-markaziyya wal-masjid al-jami'a وغيرهما من الأماكن الرئيسية التي تقع أمام الكيل أو اليمين كما يثبته قانون العرف والعادة ليوربا لا تزال أمام دار أفنجا وأولاده حتى اليوم. ní tí wọ́n sọ fún wa bẹ́ẹ̀ ni pé ní tẹ́ fi mọ̀ yìí pé Ìlọrin tí a gbé tírà ẹ̀ tá à ń sọ̀rọ̀ lé lórí pé ilẹ̀ Yorùbá ni pé ẹ rí i pé ìṣesí Yorùbá ni pé gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe lẹ́yìn tó já sí pé àwọn àrọ́mọdọ́mọ ilẹ̀ Yorùbá ni wọ́n ń jọba nílọrin gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe nínú àdá wọn ni pé ọjà ni o mọ́ṣáláṣí ni o ọjà ọba ni o iwájú ilé àwọn tí wọ́n jẹ́ orírun ìlú yẹn ni wọ́n máa ń gbé sí. yíyan lo ìdí àpẹ́ a rí i pé tá a bá dé ìdí àpẹ́ náà ọjà yẹn ń bẹ ọjà ìdí àpẹ́ ń bẹ tó pé kódà títì méjì wọ́n tó là wọ́n tó parẹ́. bákan náà mọ́sálásí ìpìlẹ̀ ń bẹ nídìí àpẹ́ wọ́n fẹ́ wo kí wọ́n tó kó àwọn ará ìdí àpẹ́ láwọn ọgbà àwọn ọjọ́ ọmọ wà ní pé káyọ̀ ọmọ rí i pé mọ́sálásí ìpìlẹ̀ rèé tí ń bẹ wájú ilé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá tó ń so lórí Ìlọrin. bàbá Sugulul wa ń jẹ́ kó yé wa pé látàzálù àmọ́mọ́ dárò Àfọ̀njá wà ó ládàá àtàlẹ́yàwó gbogbo àwọn kan tá a rí iwájú ilé Àfọ̀njá àti iwájú ilé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ibẹ̀ ní bẹ̀dọ̀ ní bí a ti ń sọ̀rọ̀ yìí. ní bàbá wọn ni bí bó ṣe ń bẹ ń bẹ títí láé náà nu bí ó ṣe máa bẹ Ọlọ́run sì ní jẹ́ kí ìdí àpẹ́ ó parẹ́ ìran Àfọ̀njá ò ní parẹ́ láéláé nílùú Ìlọrin Àfọ̀njá ẹ bá tiẹ̀ ti déwájú mọ́ṣáláṣí ẹ bá ti dé àdí àpẹ́ tí wọ́n ti kọ́ bẹ̀ Ìlọrin Àfọ̀njá mo mójú mi débẹ̀ ni tí kì í ṣe pé kì í ṣe 50 times ni mo rí. bàbá wa ń ṣàlàyé síwájú ní tírà wọn pé walakin man zara madinata Ìlọrin wa ra'a shi'ara aliha وزيها ومنظم أحوالها في الملبس والعادة يتصور أنه في أقصى بلاد الهوسة. wọ́n ní pé ṣùgbọ́n tó bá dé Ìlọrin tó bá rí bí wọ́n ṣe ń múra àbí tó bá rí bí wọ́n ṣe ń ṣọ̀ṣọ́ àbọ̀ bá rí bí wọ́n ṣe ń ṣe yóò ròyìn pé àbí láti ilẹ̀ Haúsá ni wọ́n ti wá ni. wala yatafakkaru fi kawnihim yorùbáwiyyin kò ní tí ó bá rí pé wọ́n bá gbọ́ Yorùbá lẹ́nu wọn kò ní ròyìn pé ọmọ Yorùbá ni wọ́n. wala ya'lamu anna Yorùbá yashkul adadahum min sukaniha 7%. kò wá ní mọ̀ pé àwọn Yorùbá tí ń gbénú ìlú Ìlọrin wọ́n wọ 70% gbogbo èèyàn tí ń bẹ ń bẹ̀.
70%. 30% tó kù ní àwọn Haúsá Fúlàní ló pé gbogbo ọ̀ràn yòókù wọ́n jẹ́ 30%. èyí tí bàbá Mustapha Sùgbùlù sọ ń bẹ̀ nígbà rí pé àwa mùsùlùmí ẹ̀rí tẹ́ bá wo inú bàbá wa ṣé Yorùbá ni yá Haúsá bí Fúlàní ẹ̀rí pé rúfìlà tẹ́ ẹ dé yìí béèyàn bá dé àtìmúra wa ń gbà míì a máa ń múra láti fi kọ́sí àwọn Haúsá tẹ́ ń mú ẹ̀sìn wá àbí ìkọ́sí ọ̀dọ̀ àwọn ará Lárúbáwá lẹ́lómi bá wá ń rí wa tó bá ti gbé lọ ní báyìí wọ́n á rò pé ìmúra tá à ń mú ẹ̀nà Haúsá ń mú nímúra ẹ̀sìn ẹlòmí ò ti sọ Haúsá sí agbóṣùmọ̀ pé Yorùbá ni wá ṣùgbọ́n lónìí náà tẹ́ bá dé mo kú wà Sábó lónìí gbogbo àwọn ọ̀rẹ́ mi ti ń bẹ ní Sábó Haúsá gbogbo wọn ni Fúlàní ni ṣẹ́ẹ̀tì péńpé ló kálukú wọ̀ lónìí kódà tẹ́ bá pàdé ẹlòmíì kan Yíbò lẹ́ẹ̀pẹ́ àṣà ìmọ̀ wọnú ara wọn. bàbá tiẹ̀ tún sọ wọ́n ní bianna magluba múlẹ̀ habadan bìlẹ̀kìtà ìbìlẹ̀gọ́ọ̀lì kàmá akọ̀rọ̀ tàbásù mọ̀ọ́rẹ̀kínà lìtìmọ̀ọ́yà ẹni tá a bá ti jẹ gàba lé lórí tá a ti borí ẹ̀ yóò mọ ọkọ ṣe ẹni tó jẹ gàba lé lórí lọ́pọ̀lọpọ̀ ògbà ni. ìdí tá a máa fi pera wa lọ́mọ ẹ bá ti borí iná ìgbé mo máa sọ pé ń bá borí lórí ìtẹ̀sọ́ nígbà táwọn àwọn ilé álímì ti borí nílọrin ó di pé káwọn èèyàn máa kọ́ sí wọ́n sì máa kọ́ ìsìláàmù lára wọn. ìwádìí àwọn òpìtàn tí ẹ fi fúnilẹ̀ pé gbogbo ibi tẹ́nìkan bá ti jẹ gàba lé àwọn èèyàn lórí àwọn tí ń bẹ́ẹ̀ wọ́n mọ̀ ọkọ ṣe ẹni tó jẹ gàba lé wọn lórí. pé wọ́n bá lè rí dùnú rẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ní wàlàkọ̀dé zákàrà al-alama Abdulrahman bin Khaldun fi hadha sadad bàbá wa Sheikh Abdulrahman bin Khaldun tó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ mímọ̀ ó ti ṣàlàyé tó pọ̀ lórí pé mẹ́nìkan bá ti jẹ gàba lé nìkan lórí ìṣesí rẹ̀ ni ó máa kọ́. báwọn Fúlàní ṣe jẹ gàba láwọn mùsùlùmí tó pọ̀ àwọn Fúlàní Ìlọrin gan báyà gan wọ́n wọ 5% torí oríṣiríṣi àwọn ẹ̀yà míì bẹ́ẹ̀ wọ́n wá jẹ gàba lórí àwọn ẹ̀yà tó jẹ́ 70%. ẹ̀ máa bọ́rọ̀ bàfà mi. wọ́n wá ń tẹ̀síwájú pé wọ́n ń zòrò dhalika fil abna'i ma'a abahim kayfa tajidihim mutashabbihina bihim da'iman wọ́n ní kí wọ́n náà wo bàbá àtọmọ ó rí i pé ọmọ ọkọ ṣe bàbá rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ni ẹni tó wá jẹ gàba léèyàn lórí irun tó fi ẹ̀sìn léèyàn lọ́wọ́ àbó fi ọ̀làjú léèyàn lọ́wọ́ òun ló dàbí bàbá ẹni tí a fi ọ̀làjú lé lọ́wọ́ ló dàbí ọmọ yọmọ ọkọ ṣe bàbá rẹ̀ ni. ìdínú pé àwa ń sọ èdè Yorùbá ìyẹn ó sọ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni sẹ́ ń gbọ́ àlàyé lọ́dọ̀ àwọn onímọ̀ bàbá tó sì bí èmi àwọn ni wọ́n tún ròyìn bàbá wa Mustapha Sùgbùlùlù fún mi torí pé àwọn àti ẹ̀gbọ́n bàbá mi náà wọ́n jọ ṣe torí wọ́n jọ wà lágége ni. bàbá wa ní wal-khulasa anna madinata Ìlọrin madinati yorùbáwíyá khalisatan turbatan wa sukana. kókó ọ̀rọ̀ bàbá ní kókó ọ̀rọ̀ mi tí mò ń sọ ni pé ìlú Ìlọrin tẹ́ ń wò yìí ilẹ̀ Yorùbá ni ní ilẹ̀ ẹbẹ̀ la fẹ́ sọ ní o àbáwọn tí ń gbé bẹ̀ ní Yorùbá ní Ìlọrin. bàbá wa Sheikh Mustapha Sunusi Sùgbùlùlù inú mi dùn ilé eke dárúdáwọ̀ Ọlọ́run níjọ́ bàjẹ́ láéláé bàbá wa lálẹ́fà táwọn náà ń ṣe tẹ̀sírì lọ́wọ́ nínú Ramadan bóyá tá à ń sọ yìí o bóyá arọ́ ni ẹ lọ sí sọ̀lọ̀ ilé ekéwì yóò jìnnà síbi tá a sin Dr. Sikiru Ayinde Barrister sí gbogbo sọ̀lọ̀ bó ṣe tó kò síbi tẹ́yìn lè pàǹtà fún mi ní gbogbo tìbútòrò ìsọ̀lọ̀ kò síbi tẹ́yìn lè pàǹtà fún mi bàbá wa ní pé kò sí o àní kan kò sí àti èdè o àtàwọn tó ń gbé Ìlọrin o ilẹ̀ Yorùbá ni mo rò pé àyẹ̀sẹ̀ lọ gbówó fún bàbá wa Mustapha Sùgbùlùlù ni. rárá bàbá wa ń ṣàlàyé pé ṣùgbọ́n Ìlọrin wa ṣàǹfààní kan nípa pé ọ̀pọ̀lọpọ̀ oríṣi àwọn onímọ̀ ńlá tí wọ́n káàtó tí wọ́n sì kọ tírà ńláńlá àtàwọn akin kódà tó ẹ pé wọ́n lágbára láti. ẹ bá mi tún ké ní lágbáwá ká ẹ tú fún wa ní kọ́mọ̀dé yìí pé bóyá wà là ń fi ti wá kú. wà á ń bàtàtì turbatuwa ulamahan akifa wa kitaban qadirin wa fuhulan lahum liqadara litasabuk ma ulama il arab fi midan al-ilm al-islami wa thaqafati al-arabiyya pé wọ́n ní Ìlọrin ó produce bó ẹ̀yin Yorùbá ó pèsè àwọn àfáà ńláńlá tí wọ́n ká tó dáadáa. tàbí ká sọ pé ó bí àwọn onímọ̀ tàbí ó ṣe àwárí àwọn onímọ̀. ó ṣe àwárí àwọn onímọ̀ ńláńlá tí wọ́n jẹ́ akin tó yẹ pé wọ́n bù àyà débi pé wọ́n lè fi gba
gbága pẹ̀lú àwọn onímọ̀ ilẹ̀ Lárúbáwá nípa ìmọ̀ Islam. àìmọye àwọn àfáà lọrin tí wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ káàkiri àgbáyé tí wọ́n ń kọ́ wọn Lárúbáwá. kódà tó fi débi thaqafatil arabiyya ọ̀làjú Lárúbáwá wọ́n kátó lórí ẹ̀. ilé mímọ́ fi sọ ojú tó lé pé Ìlọrin ni Mẹ́kà ilẹ̀ Yorùbá. tá a bá sọ̀rọ̀ nípa ìmọ̀ ìlú Ìlọrin ìlú mọ̀ Ọlọ́run sì ní jẹ́ ó bàjẹ́. Mẹ́kà wa mùsùlùmí nílẹ̀ Yorùbá nu Ọlọ́run sì ní jẹ́ Ìlọrin ó bàjẹ́ láéláé. bàbá Ṣùgbùlù wa sọ pé n tó fà á ni pé li'anna al-madinata sa'adatiha mawaqi'uha al-jughrafiyya. èwo ni a ń pè ní Madina ṣé Madina ti Mẹ́kà. wọ́n nítorí pé ìlú Ìlọrin tá à ń sọ yìí. ok ìlú ní jẹ́ Madina. li'anna al-madinata torí pé ìlú Ìlọrin tá à ń wí ní tó ràn lọ́wọ́ ni ibi tó wà nínú geographical area rẹ̀. agbègbè ibi tó wà ẹkùn tàbí ká pè ní tàbá sọ nípa geography ẹkùn ibi tó wà. min haythu waqa'at fi aqsa hududi Yorùbá ash-shimaliyya nípa pé ó wà ní ààlà ibi tí Yorùbá ti súnmọ́ àwọn Hausawiyin àwọn Haúsá ibi tí Yorùbá ti súnmọ́ ó súnmọ́ Shimaliyya ó ti fẹ́ bọ́ sí Òkè Ọya. ó ti súnmọ́ Òkè Ọya so Òkè Ọya tá a sì wí ibẹ̀ ni Òkè Ọya tá a wí allati hiya mahallul intilaq alladhi tanbathaqa minha qabasati nuril Islam. Òkè Ọya tá a wí ni ìmọ́lẹ̀ Islam lọ́pọ̀lọpọ̀ ló ti wá sí ilẹ̀ Yorùbá ń bí. èsì pé bí a gbogbo ẹ̀ náà pé lọ́pọ̀lọpọ̀ tó bá ti wá ń bọ̀ Ìlọrin ni ó ti kọ́kọ́ pàdé. ojú ọ̀nà cross road ni wọ́n ó dùn bẹ́ẹ̀. ìyẹn ló fà á tó fi já sí pé wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá. wala tazalu hadhihi al-madina mutamassikatan bi hadhihi az-za'ama limu'ati al-mudun al-janubiyya min Nigeria al-han. bàbá wa ń sọ pé bàbá Ṣùgbùlù wọ́n jẹ́ kó yé wa pé ìlú Ìlọrin yóò yẹ kó gbò tó yẹ pé àmì náà la fi mọ̀ nípa bí ó jẹ́ ìyá gbogbo àwọn ìlú tó ń bẹ ní south ilẹ̀ Yorùbá ní south west ń bí hátàlẹ́hàn títí tó fi wá di ìgbà tá à ń sọ̀rọ̀ yìí. ìlú Ìlọrin o ìlú onímọ̀ ni tá a bá sì ń sọ̀rọ̀ Ìlọrin ó ti pèsè àwọn àáfàá ńláńlá tó ṣe pé káàkiri àgbáyé kò síbi tí wọ́n ó dé tó yẹ máwọn tí wọ́n tó wá tó lọ gba ẹ̀kọ́ tí wọ́n tó gba pòfẹ́sọ̀ àwọn dókítọ̀ mọ́ nínú mọ́ kéwù. so yẹn ní ṣókí nípa bí bàbá wa Ṣùgbùlù bí wọ́n ṣe jẹ́ ká mọ̀ ìpè Ìlọrin ilẹ̀ Yorùbá ni. mọ̀ bá ká tó wá lọ àáfàá wa gbogbo tí ẹ̀yin náà gbọ́ tí bàbá wa Ṣùgbùlù kọ wọ́n fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni. pẹ̀lú ògo Ọlọ́run. ṣùgbọ́n àáfàá mi lè mọ́ gbà ọmọ kéwù bàbá wa ni wọ́n ń sọ̀rọ̀ kí ni bàbá wa gan sọ tí wọ́n sì ń pariwo tí wọ́n wá kọ́lẹ̀ bàbá ló sì jẹ́ ká mọ̀ pé ní ibú lọ́pọ̀ jù nínú àwọn Fúlàní Sheikh Adam ni. rahimahullah. bàbá ló já mọ̀ pé àwọn Fúlàní tẹ̀ ń wò yìí o Fúlàní gidi ń bẹ àmọ́ wọn ọ̀pọ̀ Fúlàní ibú lọ́pọ̀ jù láwọn apààyàn àwọn ẹ̀ka èèyàn ìlọ́pọ̀ jù nínú wọn iná la ṣe ń bá yí. bó o wá ní ọ̀tá bàbá mi yóò ṣe wá dọ̀rẹ́ mi lójijì ṣé mo fẹ́ joyè nígbà wọn fún bàbá wa Sheikh Kamaldeen ní mufti nílọrin ọjọ́ orí ń bẹ́ńbẹ́ ìmọ̀ ń bẹ́ńbẹ́ ìráyésá ń bẹ́ńbẹ́ ọ̀dà ẹ̀wọ̀jọ́ orí tẹ́ fi fún bàbá wa kí ni bàbá tó ń wá láyé kí ni wọ́n fẹ́ bùkátà rẹ̀ adùn ẹran mélòó ni bàbá lè mọ̀ ẹ rí i pé gbàtẹ́yìn bá dàgbà débi pé kinní kan àwọn àgbàlagbà ó wà máa jẹ ẹ̀dùn ẹran èmi ò mọ ibi tẹ́dùn ẹran dùn sí ọ̀dà èyí tó kù láyé táwọn fẹ́ lò ní tọ́lọ́run ọba wọ́n wà bá débi ẹ̀dùn ẹran so wọn ò bùkátà kankan mọ́ ju Ọlọ́run lọ ẹja tó wá gbọ́n tí bàbá wa Sheikh Adam ẹ tó ní ààyè tọrọ tí ń jáde gan ẹja gbọ́ nínú tíra kí ló kọ tíra wọn. bàbá wa Sheikh Adam wọ́n kọ tíra tá à ń pè ní Nasimu Saba fi akhbar al-Islam wa ulama ibila Yorùbá so tíra yẹn ó sọ nípa ìró Islam àti àwọn àfàlẹ̀ Yorùbá bàbá Sheikh Adam ni wọ́n kọ. bàbá Sheikh Adam tẹ́lẹ̀ ilé kéwù Mọ́ríkàs tó gbé tẹ̀síìrì wọn lèmi máa ń gbọ́ ní gbogbo ìgbà àìmọye tí mo ní tó gbé kò sí ní bá fi lè gbọ́ tẹ̀síìrì Sheikh Adam kan gbogbo jẹ́ wí látòkè délẹ̀ bí bá jí mi lójú oorun ó yé mi. so tá a wá lọ wo abala ibi tọ́pìkì tí wọ́n sọ pé ibi àkọlé tí wọ́n sọ pé kọ́ríyàtù Ìlọrin wa kayfa ta'assasat summa tahawwalat markazan
ìdáwàtí wàdáwòlá. Ìlú Ìlọrin bí a ṣe fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ àti bó ṣe padà wá di ìletò ìpèpè Islam àti ìṣèjọba Islam. Bàbá ní fàyínà mọ̀kíà al-geography fi janubil gharibi. Bàbá ní tabaníkà lọ wo nínú geography, ìlú Ìlọrin wà ní south west al-janubil gharibi. Tá bá lọ wo nínú ẹkùn, wọ́n lọ wà ní ẹkùn ìwọ̀ oòrùn south west ìyẹn al-janubil gharibi nílẹ̀ Yorùbá. wọ́n sọ pé north lọ, wọ́n sọ pé shamali lọ wà. Wọ́n sọ pé north, ìwọ̀ oòrùn ni wọ́n pè é. Ní minari Niger ní abala bíi odò Niger lọ́tọ́ gbó súnmọ́ agbègbè òkè odò Ọya ṣùgbọ́n ìsàlẹ̀ rẹ̀ ló wà. Yajaluwa montikon tọbẹ̀ríyá fi biladi Yorùbá. Ìyẹn jẹ́ ká mọ̀ yìí pé ní àdámọ́ bí bó ṣe wà àti mọ̀ bí lára ilẹ̀ Yorùbá ló débẹ̀. Sheikh Adam ní pé ibi tí Ìlọrin wà ilẹ̀ Yorùbá ló débẹ̀, ilẹ̀ Yorùbá ni bàbá wa Sheikh Adam wọ́n sọ. Wọ́n á tẹ̀síwájú náà rọ̀ wọ́n pé kàmá anata sí salmadina biyadil Yorùbá wìjìn. Bó ṣe jẹ́ pé títẹ ìlú yẹn ọwọ́ àwọn Yorùbá ni wọ́n tẹ ìlú yẹn, àwọn ni wọ́n tẹ Ìlọrin. Kìí ṣe Sheikh Alimi tẹ pé o tẹ wá nígbà Sheikh Alimi wá tẹ Ìlọrin kéèyàn ó sì máa parọ́ àáfà ẹja bẹ̀rù Ọlọ́run. Ẹ máa gbọ́ o, ìtí àáfà ìtakò tó lòun ọ̀gbọ́n rí ni bàbá owó tó sọ, ẹ máa gbọ́ o. Ẹni sùúrù ṣé wọn ọ̀ka tí al-Islam fi Nàìjíríà tí ṣe Adam kọ ni. Bóyá wọn ọ̀ka o, bàbá ló sì kọ́. Bàbá Alimi báwọn àáfàá kan ní Ìlọrin lókè ṣúná. Gbogbo ẹ̀ lákú ti ṣàlàyé àbí gbogbo ẹ̀ láti ṣàlàyé. Wakanu al-ghalibiyya al-uzma allati takawwanat minha sukanu al-madina yatakallamuna lughatu Yorùbá hatta nazilina al-jidad min al-fulaniyin. So ètò wa borí jù bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn tí wọ́n ń gbé ní ìlú yìí Yorùbá ni wọ́n ń sọ, débi àwọn àlejò tí wọ́n wá bá wọn àwọn náà tó minal Fulani yìí àwọn Fúlàní. Bàbá pé àwọn Fúlàní ní àlejò. Sheikh Adam ni ó àáfàá tí ò mú kan mọ́kan nínú ìtàn tó sọ yìí. Ó ní pé àwọn Fúlàní àlejò ni wọ́n, àmẹ́ẹ̀dì àwọn Yorùbá tí wọ́n wá bá làwọn náà ń sọ. wọ́n lè Hausawi yìí. àtàwọn Haúsá. Wanufawi yìí. Àtàwọn Núpé, àwọn Tápà. Kulluhum kọ̀dínásù olùgbọ́tàhùn gbogbo wọn ti gbàgbé èdè wọn àlìyàsílíyà. Èmi náà ti gbọ́ lúgà èdè ní jẹ́fẹ̀ mọ́ gbọ́ yòó ojú tó lé ọgbọ́n kan. Násù yẹn náà ọ̀yẹ̀ ká ẹgbọ́n nù náà pé èèyàn gbàgbé nǹkan ibẹ̀ wọ́n ti mú ìsàn. Wọ́n ti wá gbàgbé èdè wọn nígbà wọ́n wá délẹ̀ Yorùbá. Ẹ̀gbọ́n àwọn bàbá sọ pé bébé bá pẹ́ láàárọ̀ ọ̀sẹ̀ ìdọ̀sẹ̀ gbogbo àwọn Fúlàní Tápà gbogbo àwọn ìgbìralẹ̀ tẹ́ ti pẹ́ ń bàdàn gan ti gbàgbé èdè wọn, àwọn Haúsá ilẹ̀ Ìbàdàn wọ́n ti gbàgbé. Pàǹtọ́lákọ́t àlìsínátà àwọn bìlúgà ti Yorùbá àwọn wá yí padà sí èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni ẹ bá dé Ìlọrin lónìí, kódà bàbá wa Emir Ìlọrin gan ògbédè Fúlàní, bàbá wa Emir Ìlọrin tòní, bàbá wa Kọ́lọ́njẹ́mi Ọlọ́gùn wọn ògbédè Fúlàní Yorùbá wọn gbọ́. Kúlù hadhihi al-haqa'iq tafarrada alaina an na'tarifa i'tirafan. Gbogbo àwọn pàápàá yìí ó ti dandan fún wa ká jẹ́ kí gbogbo ayé ó mọ̀ ká jẹ́ ká mọ̀ pé láyà gbàlù ṣàkà kò gbà ká máa ṣe iyèméjì lórí ẹ̀ o. Ṣé ẹ gbọ́ nǹkan? Ìgbà ká máa jiyàn. Sheikh Adam mọ̀pọ̀jọ́ ni ó wáyé ẹ wo bí bàbá yìí ṣe pìsẹ́ǹtì ọ̀rọ̀ rẹ̀. Bàbá Sheikh Adam bàbá wa ní ọ̀rọ̀ yìí kò sí ká máa wá fa ṣe fanfa àbí ká wá máa jiyàn. Ìlọrin ilẹ̀ Yorùbá ní Ìlọrin ilẹ̀ Yorùbá kò Sheikh Adam ní Ìlọrin ilẹ̀ kò tiẹ̀ ìwọ ọmọ báwo ló ṣe ẹ̀ láàrin tíráì àbí èsè Sheikh Adam ló kọ́. بأن مدينة إيلوري كانت ولا تزال إحدى المدن اليوبوية حتى اليوم. Ìpè dájúdájú ìlú Ìlọrin tẹ́ ń wò ó ilẹ̀ Yorùbá ló jẹ́ lánàá kò sì yẹ kò gbò oúnjẹ ilẹ̀ Yorùbá títí di bá a ti ń sọ̀rọ̀ yìí. Ṣé ẹ gbọ́ nǹkan bàbá Sheikh Adam ní pé ká wá pa àlọ́ ká máa pè nítàn ká wá jókòó ká máa wá forí gbárí ká wá máa kéèyàn tún wá máa proud lórí tí ó mọ̀ kí ṣe tí ọ̀rọ̀ ẹnu mọ́ bó o ṣe mọ nínú ìmọ̀ tó bá ti di bí ìmọ̀ tàn. Ìtàn mọ̀ ń sọ o mọ̀ bó o ṣe mọ̀ ń ju ọ̀nù tẹ́fẹ́tẹ́fẹ́ torí gbogbo nǹkan gbogbo ọ̀nà lèmi fi máa ń wá ẹ̀rí kò sí kankan tí mò ń ṣe láyé ju pé kí n kó ẹ̀rí jọ lórí ìtàn ni. Bàbá wa Sheikh ẹni tó kọ́kọ́ gba professor nínú Arabic professor Isaac Christian ni nínú èdè Arabic Christian ni gbogbo kìíní àlọ́ta máa gba ajá dúró rẹ̀ mí lẹ́rù nẹ̀ẹ́nẹ́ ló fi Lárúbáwá kọ́. Bàbá wa ní kì í ṣe iyèméjì àbí ká bá máa jiyàn pé láti àná o títí díẹ̀ yóò fi parẹ́ o Ìlọrin ilẹ̀ Yorùbá ni
bàbá ṣe èyí tí wọ́n sọ bàbá ṣe ká dámọ̀ tí wọ́n sọ di ọ̀tá sí ni táwọn èdè kí lórúkọ ẹ̀ Zulu Gambari àbí kí ló kọ ẹ̀mí àgbà inú tó fi lérí tí bàbá ṣe ká dámọ̀ ní apọ́lọ́ ló rán mi èmi ní gbẹ̀yìn rẹ̀ níjọ́ tó sì kú bàbá wa ṣe ká dámọ̀ ní ọba yìí kú bí àwọn bàbá rẹ̀ ti máa ń kú wọ́n kú bẹ́ẹ̀ ṣe ń kú náà ni. bàbá ní kúlù dálíkà yàdẹ̀wọ́nà ilẹ̀ àṣírí àfi tàrík dọ́mìnà bìláàdì Yorùbá ìyẹn ló jẹ́ ká mọ̀ pé nínú ìtàn a gbọ́dọ̀ jẹ́ kí Ìlọrin ó wà lára ilẹ̀ Yorùbá ni. ṣẹ̀gbọ́n kan nínú ìtàn Ìlọrin gbọ́dọ̀ wà lára ilẹ̀ Yorùbá àrọ́gbẹ́dá sí i etí ìmúkú ti gbé máàpù jáde torí wípé àwọn èèyàn sọ àwọn èèyàn sọ̀rọ̀ àwọn kìnnì kan sọ̀rọ̀ èmi gan ọmọ wọn ti tó bá wọn fà á èmi nìkan ti tó bá wọn fà á ibi téèyàn bá sì lè ṣe àtakò rẹ̀ sí kó pè mí jáde èyí tó bá ìwé àbí tírà tó bá fi lọ́kàn balẹ̀ yìí pé Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá kì í sì ṣẹlẹ̀ Aláàfin kó mú jáde. ثم إن دور أهل الإلوري بعد ذلك في نشر الدعوة الإسلامية فلا ينكر أحد. iṣẹ́ táwọn ará Ìlọrin wá ṣe tí bàbá wa Álímì ṣe àti tí gbogbo àwọn àfáà ṣe nípa fífún ìsìláàmù ká kò sẹ́ni àkan tó lè sọ pé rọ́ ni. bẹ́ẹ̀ ni àjíyàn rẹ̀ bá a ṣe mọ̀ ń dáwọ́ ká pé àdámọ̀ náà ni àfa wa àdámọ̀ náà ni àfa wa ẹni tọ́lọ́run dá tó bù ní mímọ́ àdámọ̀ náà ni àfa wa bàbá wa Sheikh Adamu náà sì jọmọ kí ọ àfẹ́ẹ̀sì Ìlọrin kan náà ni ìlú tẹ́ ti ń kọ́ ní mímọ̀ nílùú Ìlọrin kò sẹ́ tó jiyàn rẹ̀ àlẹ́mẹ́ àwọn òkú kéwú ní Ìlọrin mẹ́ta làlá wa ṣùgbọ́n gbogbo àwọn bàbá ìtẹ́bí bá lẹ́nu àwọn bàbá mi ni pé wọ́n gbà fún àwọn àáfàá Ìlọrin bàbá wa Sheikh Adamu sì sọ níjọ́ tí wọ́n wá bàbá wa tẹ́ni ilé kí Mádùlẹ̀ Àràbí bàbá Múrítàlá wọ́n ń bẹ níjókòó wọ́n ní bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe ń bẹ̀rù Ìlọrin níbi ìdí ìmọ̀ kò wá sí ìlú méjì tí Ìlọrin náà ń bẹ̀rù bí ó ṣe Ìbàdàn kò wá sẹ́ni méjì tí Ìbàdàn náà ń bẹ̀rù náà ló ní mímọ̀ ìsàlẹ̀ Ọ̀ṣun bàbá tó nílé fídíò rẹ̀ ń bẹ tí ò rújú torí pé Yorùbá sọ pé bájá bá ń sábẹ́ ẹkùn náà máa ń sábà já àfà mi ṣẹ̀sìn tẹ̀síwájú. wàlá darasa insanu ma tarikh madinati Ìlọrin wa nashati aliha fil Islam wa tabarruk bi mufradi tarikh al-Islam fi biladi Yorùbá tó tọ́mọ téèyàn bá wá kọ́ nípa ìmọ̀ Ìlọrin dáadáa àti bó ṣe ń gbèrú nínú Islam so yóò mọ̀ yìí pé ìtàn Islam nílẹ̀ Yorùbá kò sẹ́ni ẹ̀kan tó yẹ pé làmọ́ Ankara àlẹ́ àkìlò munsif ẹni tó bá ní làákàyè tó sì jó ní déédéé. òun làákàyè tó jó ní déédéé ẹgbọ́n bí àbá wa Sheikh Adamu sí pìrìsẹ́ǹtì ẹ o ẹ ń bá jẹ́ onílàákàyè torí rẹ̀ pé tó sì jó ní déédéé tí èsì alábòsí torí tí ó jẹ àbí torí páwọn kan lọ sàtìlẹ́yìn fún mi dépò kó wá mọ sọ kàtàkàtàn. kódà ẹ́míà kan ò jáde ilé àfa Álímì ẹ́míà kan ò jáde sọ pé Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá rí nítorí ìgbọ́rí lẹ́nu ẹ́míà kan. wọ́n ní pé kọ̀sẹ́ni tó lè tako kókó méjèèjì tá a ti sọ nípa pé ilẹ̀ Yorùbá ní Ìlọrin bákan náà Ìlọrin wọ́n dẹ̀ fọ́n Islam káàkiri ayé kọ̀sẹ́ni ẹni bá ní làákàyè tó sì jó ń déédéé òde. Ìlọrin ni òpó ẹ̀sìn nílẹ̀ Yorùbá ó nígbà tẹ́nìkan jáde tí ń pera rẹ̀ ní ìmáàmù Yorùbá nílọrin mo ní kì í ṣe ìmáàmù Yorùbá kò sí ń tọ́jọ́ má parọ́ tó jẹ́ mọ́ra rẹ̀ wọn ò jẹ́ ìmáàmù Yorùbá ní Ìlọrin ẹnìkan kò sì ní jímọ̀ ṣèbí tẹ̀síìrì àwẹ̀ ní kálukú ń ṣe ẹni ibi tó ti ṣe tẹ̀síìrì rẹ̀ jímọ̀ tó ní àbẹ̀tí ọ̀bà sáà jẹ́ ìmáàmù yóò ní jímọ̀ yóò sì máa ṣe tẹ̀síìrì èyí tí bàbá wa Sheikh Adamu ṣe àtìlẹ́yìn fún ní rábìtà tẹ́fi kó gbogbo àwọn àfáà àjọ àtàwọn ìmáàmù bàbá wa ìmáàmù Adó Èkìtì lólórí gbogbo àfáà àti ìmáàmù ilẹ̀ Yorùbá lónìí wọ́n máa ń rotéètì ẹ̀ ní ajẹ́wọ̀sí ní ọlọ́ọ̀jẹ́mi bàbá ogun ìgbà tí bàbá wa ìmáàmù Ìbàdàn gbéṣẹ̀ ọbọ̀ sọ̀rọ̀ bàbá wa ìmáàmù Òṣogbo nígbà táwọn tó gbéṣẹ̀ ó tó lọ sí Adó Èkìtì bí ẹ ṣe ń ṣẹ́nu lẹ́yìn tí bàbá wa Sheikh Adamu sì ṣe àtìlẹ́yìn fún àti àwọn àfáà bí àwọn bàbá wa Sheikh Kamalidin nílọrin bàbá wa Sheikh Adamu ló ṣe wàhálà jù lórí bí àwọn àfáà ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe wà níṣọ̀kan bó ní Islam ilẹ̀ Yorùbá ò ṣe ní wó àfáà mi ẹ máa tẹ̀síwájú. ní àkótán ọ̀rọ̀ wa bàbá wa Sheikh Adamu wọ́n ní iná lẹ́dí asasa madinata Ìlọrin rọ́jùlọ ismuhu Ládẹrin. ẹ bá túbẹ̀ gbé mọ̀ gbẹ́ Ládẹrin lẹ́nu yìí o. wọ́n ní iná lẹ́dí. kò sí tí mò ń jẹ́ Ládẹrin mo mọ̀ ń gbẹ́ lẹ́nu àfáà mi. iná lẹ́dí asasa madinata Ìlọrin rọ́jùlọ ismuhu Ládẹrin. wọ́n ní ẹni tó dá tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin lọ́lẹ̀ òun náà lọkùnrin kan tá à ń pè ní Ládẹrin. Sheikh Adamu ìtí àfáà mi wá ń sọ pé kò sí tí ń jẹ́ Ládẹrin kò sí tí ń jẹ́ Pàṣìn
bàbá wa Sheikh Adam ní wípé ẹni tó fi ìlú Ìlọrin lélẹ̀ Ládẹrin ni bàbá tó bí mi sọ̀rọ̀ èmi ọmọ wa ní òrí bẹ́ẹ̀ ṣé kí ni mò ń pera mi o kí mo pera mi o. gbìyànjú bí bàbá rẹ ní. iná mo fi ń sọ pé ajogún ẹ̀wù kò mọ ìyá agbádá ńlá ojú tó lé lóòótọ́ ọmọ mọ́ta là ní mí àràwọ̀ ọmọ fẹ́ dá gbogbo ìtàfà mi ń dá ní ìsìn báyìí kò sí ìkòlé jọjú wọn ní ẹ̀ tàbá ṣe ajẹ́pọ̀ máa lè ní ọ ọmọ mọ́ta là ní èyí lẹ́nu mọ́ yín ṣùgbọ́n ètè mi ń ṣe nípa ìtàn yín tó jẹ́ pé ní ti Yorùbá pọ́nbélé ni mo ṣe wàhálà rẹ̀ ìbá kòjà ń bá ọkọ̀ ń bẹ̀ tó dídí ọkọ̀ parẹ́ ní February 20 ọdún yìí tó pọ́ lọ́n lọ yọ wá dókítà ní pé tóun bá léètì ìṣẹ́jú 5 ni ó ní ìlé gbáyé èmi mọ rírì tí mo ṣe kọ́mọ mi kọ́ wá lọ́la ní ìsìnkú náà wá jókòó lórí àpèrè kó wá máa sọ̀tàn ṣé kìnnìkìnnì ètò ti bá ń lẹ̀ ni gbogbo òwe tí mo ti lọ àti iṣẹ́ ìwádìí tí mo ti ṣe lọ́fẹ̀ẹ́ máa lò bàbá wa ń sọ fún wa ẹ bá ń túbẹ̀ ń gbé. bàbá ní iná lẹ́dí asasa madinata Ìlọrin rọ́jùlọ ismuhu Ládẹrin ẹni tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin tó tẹ ìlú Ìlọrin òun náà lọkùnrin kan tá à ń pè ní Ládẹrin wàhùwà ìjádù rọ́bí ìrọ́jùlẹ̀ àhà ismuhu Àfọ̀njá ó ní bàbá ẹlẹ́ẹ̀kẹrin fún ọkùnrin míì tá à ń pè orúkọ rẹ̀ ní Àfọ̀njá. ṣé tí mò ń sọ yàtọ̀ sí ti Sheikh Adam sọ mo ní ọ̀la ìní wá sí sá lọ tí wọ́n bá sọ̀rọ̀ gáà ni wọ́n lọ pa sí kábíyèsí ìlú ọ̀la sì pè mí wọ́n tẹ̀sí mi ìpè lóòótọ́ ni orúkọ ilé ibi báyìí ló sá wá ọba ń bẹ ní Kwara State náà ni pé lóòótọ́ ni ìwọ wá ní kò sí ti ń jẹ́ Ládẹrin kò sí ti ń jẹ́ Pàṣìn bàbá tó sì bí ọ ó sì ń sọ ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run iná ẹni ṣe rí ní ká ṣọ́ra gbogbo àfáà kọ́ ní sòótọ́ o gbogbo pásítọ̀ kọ́ ní sòótọ́ gbogbo oníṣègùn ìbílẹ̀ kọ́ ní sòótọ́ gbogbo èèyàn tá a sì ń pèlè èèyàn kọ́ náà lábàálẹ̀ èèyàn lọ́jọ́ gbèǹde àlìkẹ́ àmọ́ kí láyé ayé yóò jẹ́ nǹkan kan kò sí tí Sheikh Adam wá pariwo fún wa ni pé bíntín láyé ká máyé bíntín kí rọ́ wá rọ̀ wá lọ́rùn àti ká da nǹkan rú tí Sheikh Adam ọba ṣe eléyìí Ọlọ́run ọba o Sheikh Adam lọ ṣe eléyìí o ẹ bá ń tútù gbé. iná lẹ́dí asasa madinata Ìlọrin rọ́jùlọ ismuhu Ládẹrin. ẹ máa mú lẹ́yọkọ̀ kẹ́kẹ́ ẹ máa tú iná lẹ́dí asasa madinata Ìlọrin ẹni tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin lọ́lẹ̀ tó fi lélẹ̀. ọ̀yá ẹjọ́ ọ̀rọ̀ ọ̀yá ojú tó lè rọ̀ ọ̀yá gbé kọ́ máa rọ̀. ẹni tó fi ìlú Ìlọrin tó fi lélẹ̀ àfá mi ní Sheikh Adam wí pé Sheikh Adam ní pé ẹni tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin lélẹ̀ tó tẹ ìlú Ìlọrin náà rọ́jùlọ ismuhu Ládẹrin àwọn náà ni à ń pè ní Ládẹrin. wọ́n wà jáde lè rọ́bí lè rọ́jù lè ismuhu àkhar ismuhu Àfọ̀njá ó ní bàbá ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n jẹ́ ẹlòmíì tá à ń pè l'Àfọ̀njá tí wọ́n jẹ́ bàbá ẹlẹ́ẹ̀kẹrin sí ẹni tí à ń pè ní Ládẹrin Pàṣín Àlùgbìn Àfọ̀njá. wàsọ́lá tí sùrọ̀tù Ládẹrin rasáwò fi Ìlọrin àwọn ẹbí Ládẹrin ní padà wá di aṣíwájú nílùú Ìlọrin nígbà náà. bàbá àfá mi sọ pé àwọn ẹbí Ládẹrin náà padà wá jẹ́ aṣíwájú nílùú Ìlọrin. hátà wàrọ́tà àwọn àfihàn tí ọmọ wọn kìíní ọmọ wọn ẹlẹ́ẹ̀kẹrin Àfọ̀njá táwọn pè l'Àfọ̀njá tó fi wá padà jogún wọn. tí ọmọ wọn ẹlẹ́ẹ̀kẹrin tá ń pè ní Àfọ̀njá tó fi wá padà jogún wọn. alladhi sara ismuhu ala masrahi tarikh minna atalihan léyìí tí ó kọ rẹ̀ gbajúmọ̀ nínú ìtàn títí di àsìkò yìí. léyìí tí orúkọ rẹ̀ padà wá gbajúmọ̀ nínú ìtàn títí di àsìkò yìí tí a mọ̀ sí Àfọ̀njá. mundu hawale ami alifun wa thamanu mia wa sabo ashar láti ọdún 1817 láti ọdún 1817. wàhùwà yahmilu lákọ́bù Ààrẹ Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá ń sọ̀hún. bẹ́ẹ̀ni Àfọ̀njá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. bẹ́ẹ̀ wọ́n tún ní Ààrẹ Àfọ̀njá wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá sílùú Ìlọrin ni. mo dé lódì mọ́lẹ̀ o ayé ti gbọ́ tàn mí yàtọ̀ mo dé lódì mọ́lẹ̀ o àlọ́kọ́ torí pé kọ́ bá a lè lọ ìlàsẹ̀ lọ gbé àáfàá wá
ẹ wá ké fún wa o ẹ wá tú fún wa o tí bàbá wa Sheikh Adamu bá kọ àkọọ́lẹ̀ wọn ò tún délé ìlú títà yìí ọba sí ń ta wọn ò tún délé ìlú ẹ wá bá mú tí ẹ lọ fi hàn àfa wa pé èyí tí bàbá wa sọ nìyí o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jókòó tí wọ́n ń gbọ́rọ̀ náà orí wọn pé ṣùgbọ́n tá a bá ṣe yálẹ̀ kú mú láì àti dọ̀tá àfa wa tá a ṣe yá ṣéwù àti dọ̀tá àfa wa ta ni ọmọ òdodo ṣé gbogbo èèyàn ní ọjọ́ ti Lájí Àbáàsì kí ni ń jẹ́ bẹ́ẹ̀ nígbà àwọn ìhìndú nígbà wọn pè mí pé kí n wá jà àárẹ̀ òpin tán mo ní kí n àwọn tó síwájú wa ń bẹ mọ́ fún wọn bí wọ́n bá fẹ́ fún mi ní àwọ́ọ̀dù mi ègbà bí wọ́n bá fẹ́ fún mi ní àwọ́ọ̀dù mi ègbà kódà àwọ́ọ̀dù kan àáfàá Muyideen nílé àfẹ́ẹ̀lẹ́ ọmọ àfẹ́ẹ̀lẹ́ ní Pàkátà nígbà wọn ò fún mi láwọ́ọ̀dù ń bẹ ńgbà náà lọ mo ní ó jẹ́ pélé ẹni Ọlọ́run tí ń lè kọ́ ní èmi ègbà torí mo ń wò pé èmi ọ̀jẹ́ nǹkan kan wọn kan wà tó jù àwa lọ nígbà wọn wá fẹ́ fún mi ní àárín òpìtàn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pè mí káàkiri àgbáyé pé wọ́n ti fọkọ̀ mi sọwọ́ sí bàbá wa Kábíyèsí Olúbàdàn wípé mo wá ní mo ní mi ọ̀jẹ́ mo ní ṣebí wọ́n lọ sọ̀tàn ilé sanmi dùn joyè pé tẹ́ bá foyè ilé bàbá rẹ lọ mọ́ tẹ́ bá foyè ìlú lọ tẹ́ bá foyè ilé iṣẹ́ lọ mo wá rí i pé wọ́n rí ibi ká mi mọ́ ní tá a fi wá gba ààrẹ òpìtàn nu mo sì dúpẹ́ lọ́wọ́ gba àwọn tó ṣe àtìlẹ́yìn a sì ṣe wúyè o pẹ̀lú ògọ́lá àwúyè ààrẹ òpìtàn lágbára Ọlọ́run ojú tó lé ọ̀sáàfẹ́ joyè ó joyè inú nítorí wọn bá léèyàn ọ̀yà láyé Wọlé Ṣóyínká di lọ́bẹ́tìlọ̀ rẹ̀ ìjọ tó ń ṣe wàhálà kọ̀ọ̀rẹ́ kan pé wọn ò di lọ́bẹ́tìlọ̀ rẹ̀ kò tó rí lọ́bẹ́tìlọ̀ rẹ̀ ṣe gbogbo wàhálà tó ṣe Ọlọ́run ló fún un bàbá wa Ṣéhù Kàmálì Mùfìtí àkọ́kọ́ sì báwọn àfọ̀ ńláńlá ti ń bẹ ìbẹ́nìkan lọ́kọ̀ wọn ń kéwú nígbà wọn Ọlọ́run láwọn náà tó sí ni wọ́n fi fún wọn kí wá sí káwá máa da irọ́ pọ̀ mọ́ òótọ́ àfáà mi ẹ̀yin gẹ́gẹ́ bí àfáà tẹ́ ẹ ké fún wa tẹ́ ẹ tú fún wa gbogbo nǹkan tí a rí látẹnu bàbá wa Mustapha Sugulu tó dágbẹ̀yìn nìkan la lò wọ́n ní ọmọ Ìkírun ni bàbá Mustapha Sugulu nípínlẹ̀ Ọ̀ṣun ni kì í sọmọ Ìlọrin lọ́sọ̀rọ̀ yìí o Ìlọrin lọ́sọ̀rọ̀ yìí o ní bàbá wa Sheikh Adam ìsì gbọ́ rí kí bàbá wa Sheikh Kàmálìdíìnì ó sọ pé Ìlọrin èsè lẹ Yorùbá àbí Yorùbá kú ni bàbá Sheikh Kàmálìdíìnì náà sọ pé kí Ìlọrin ó dàrú lọ́rùn ò lè dàrú láéláé kódà bẹ́ẹ̀ ṣé kó dàrú kò ní dàrú láéláé torí pé Mẹ́kà ti wà nù nílẹ̀ Yorùbá ìlú ẹ̀sìn ti wà nù tó gbà bàbá wa sì wárí fún Ìlọrin ẹ méjà sọ̀tàn kìtàn ọ̀rọ̀ kìíní kan lọ àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó mímọ̀ bá gbọ́ yóò gbójú sẹ́gbẹ̀ ń bẹ ńlá fa ipe mo sọ níwájú Aláàfin ipe Ìlọrin níwájú ta ni tí ìbá ayé ga ni mo sọ níwájú Aláàfin bàbá wa Aláàfin Ọ̀yọ́ jẹ́ ọba tí ń pọ́n àwọn àfáà àtàwọn pásítọ̀ lé ibi tó bá dé Amirul Hajj bàbá wa Aláàfin Ọ̀yọ́ ṣe tó ṣáájú gbogbo mùsùlùmí Nàìjíríà lọ sí hajj sí bàbá wa tó wáyé pé ń pa àwọn àfáà lé ilẹ̀ nìkan wàá máa sọ̀rọ̀ yá wa lóun ó fúnlé wọn ní Aláàfin ló dá wá sí àfáà rú o àti pé kì í ṣe gbogbo àmì tẹ́ bá wò pé ń ti ń sọ bàbá ṣé òní ni bàbá wa Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé tẹ́ ti ń sọ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni ọba sì ní kí n mẹ́rin ẹ̀ wá tẹ́mi bá sì fẹ́ lọ gba ọ̀rọ̀ lẹ́nu kò yẹ tí ì débẹ̀ tí n bá fẹ́ lọ gba ọ̀rọ̀ lẹ́nu bàbá wa ikú bàbá yèyé pé bàbá ẹgbẹ́ bò lè lọrin ṣe jẹ́ ìtọ́ rọrùn fún mi ni ẹ̀jẹ̀ bàbá ni mí ẹ̀jẹ̀ kan náà ní ń bẹ lára wa ojú tó lé ẹ bó o ṣe jókòó ẹ̀jẹ̀ Aláàfin Ọ̀yọ́ ní ń bẹ lára rẹ gbá àfáà mi ṣe jókòó ní bẹ́ẹ̀ torí pé bàbá wa ikú bàbá yèyé tó bí bàbá wa tòní ilé tiwa ni wọ́n ti bí ìyá wọn mo gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà ní gbígbà tí wọ́n ń goróyè wọ́n dáná lọ rẹpẹtẹ láti Mọ́tàlá nílé tiwa tí ò sí rọ kò sì sí ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ọba tó mọ ìtàn Aláàfin Ọ̀yọ́ sí ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà mo wí o ní ìsọpẹ́lẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà kò sọba tó mọ ìtàn tó ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ Àtàndá ọba tó kí ni ṣùgbọ́n táwọn ọba bá ń ṣe fanfà láàrin ara wọn ẹnìkan ní pé àwọn ará Ilé Ifẹ̀ tá kìnnì kan bá sọ mọ́ ní ìyún láàrin àwọn bàbá wa síra wọn ni àwọn ará Ilé Ifẹ̀ wọn ò gbàwé rẹfẹ Samuel Johnson mo ní wọn ò lè gbà á torí bá rọ̀ Ọ̀yọ́ lọ́kọ́ bẹ́ẹ̀ náà làwọn ará Ọ̀yọ́ náà ò lè gba ìwé míì tẹ́ bá kọ láti Ilé Ifẹ̀ tó kálukú jọ ń ṣègbè ṣùgbọ́n ìwọ lọ́wọ́ àjòkó lọ́wọ́ àwò àmúkáwá sọ pé gbogbo tí rẹfẹ Samuel Johnson sọ yẹn àlọ́ ni àlọ́ bò ó
àlọ́bò àwọn ìtọ́jà àlọ́ bẹ́ńbẹ́ tó ń fẹnu ara ẹ̀ sọ èrò rẹ̀ ń bẹ́ńbẹ́ gbogbo ẹ̀ ló ṣe lóríṣiríṣi ọ̀dà ogun Èkìtì parapọ̀ ogun Kírìjì ta ló ròyìn ẹ̀ tó Reverend Samuel Johnson gbogbo òpìtàjábà wá sọ̀rọ̀ nípa ogun Kírìjì lónìí wọ́n lọ núwèé Reverend Samuel Johnson gbogbo òpìtàjábà sọ̀rọ̀ nípa ogun Kírìjì yóò lọ núwèé Reverend Samuel Johnson bẹ́ẹ̀ náà ni ogun Bátẹ̀dó ogun Ìjàyè àwọn oyè ogun bámbámbámbám gbogbo tó fojú ara rẹ̀ rí ìwé Reverend Samuel ìtẹ̀tẹ̀rẹ́sì sọ nípa Reverend Samuel Johnson kìíní kan òun fúnra rẹ̀ lọ́kọ̀ ìtàn ara rẹ̀ lọ́kọ̀ tán àbúrò rẹ̀ tó wá tú ìwé tẹ̀ ìbẹ́nu ìwé Reverend Samuel Johnson ìwé Reverend Samuel Johnson sì ti wà lórí igbá padà mo rò pé 7,000 wọ́n ń tà báyìí ó ti wà lórí igbá padà tẹ́ ti tó tẹ̀ àbúrò rẹ̀ ló sọ gbogbo bí ìwé ṣe sọnù bí ẹ ṣe wàhálà níbo ṣe pé ń bá àwọn kọ́ tán ó ní tí wọ́n ẹ̀pẹ́tẹ́ bá kọ̀wé ẹ̀ kọ̀kọ́ kọ̀ọ̀kan kẹ́ ẹ̀ tó wá dà kọ síbòmíì pé àìmọ́ o in case of incasity kélé ọ wà nílé ẹni so kò sì sí láì fi bí eyín a sì ti sọ fún wa kó tó dìgbà ní Herodotus ti kọ̀wé nípa ilẹ̀ Yorùbá ní nǹkan bíi almost 2,500 years ago wọ́n èbí Jesus Christ wọ́n èbí Ànábì Muhammad wọ́n èbí Odùduwà Herodotus kọ̀wé nípa Ilé Ifẹ̀ Ìkédùnbẹ ìwé ìtàwọn ọba Ilé Ifẹ̀ mo sọ fún wa pé 97 lọ́ba tó ti jẹ ṣáájú Odùduwà kọ̀ mọ́ ọba 23 tó jẹ before kí wọ́n tó wá tẹ Ilé Ifẹ̀ o Herodotus ṣe sọ pé nínú àwọn ìlú ìṣẹ̀ǹbáyé 5 tí ń bẹ láyé Ilé Ifẹ̀ jẹ́ kan ń bẹ kò sí dákọ̀ ilẹ̀ Núpé kò sí dákọ̀ ilẹ̀ Haúsá ọjọ́ wọn tẹ gbogbo bẹ́ẹ̀ àwa máa parọ́ Yorùbá ò bàbá wa Sheikh Adamu sọnù tí àwọn pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣèjọba tó ní Yorùbá ò níjọba àlìkìníkà ẹ méjà sọ̀rọ̀ tó lé ṣùgbọ́n ṣe mọ̀ tó bá gbé torí pé ẹ̀bẹ̀rù Ọlọ́run àti bí wọ́n ṣe tọ́ wa ọ̀rọ̀ tó ṣe pé kéèyàn ó bínú sọ̀rọ̀ bẹ́ẹ̀ Yorùbá ò ní ètò àwọn èyìnbó gẹ́gẹ́ wọ́n gbà pé ètò ìṣèjọba ilẹ̀ Yorùbá ló dáa jù ẹ bá ń bí pé Ààrẹ Ọ̀nà Kakanfò lólórí ogun ilẹ̀ Yorùbá ẹ bá ń bí pé kí ni sí àwọn Ọ̀yọ́mèsì kí ni iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kí ni iṣẹ́ Basọ̀run Basọ̀run lágbára débi yí pé tẹ́ bá fẹ́ kọ ìdí òyà àwọn èèyàn ni pé àwọn Ọ̀yọ́mèsì sórí 8 ni wọ́n ń jọ nígbà ọ̀yà wọn gé kan dànù wọ́n mú ààrẹ àwọn ọ̀dọ́ wọn ti mú àwọn yẹn wọlé ṣùgbọ́n àwọn wa máa ń tẹ́ wàhálà lẹ́jù tí wàá lọ́ọ́ bá ṣẹlẹ̀ lọ́yọ̀ àwọn ni wọ́n pa ìyún rẹ̀ kú 7 àwọn Ọ̀yọ́mèsì là ń gbọ́ àwọn olóyè tá a ní lọ́yọ̀ọ́ wọ́n lé ní 100 bí ìgbà tá a ní ilé ìgbìmọ̀ asòfin sọ pé a ní senate president a ní vice lánàá dàbí deputy a ní kíní kan majority asàlá àwọn kan tó máa jẹ́ senior tó gbá àwọn ohun tó bá fẹ́ pín nǹkan àbí fẹ́ ṣe nǹkan kan àwọn ìlà àkọ́kọ́ rí àwọn olóyè pọ̀ gẹrẹpẹtẹ ó ta gbogbo wọn lọ rẹpẹtẹ lọ́yọ̀ọ́ tí wọ́n bá fẹ́ ṣe ìdájọ́ senate president tí wọ́n ní Oníbàsọ̀run olólórí àwọn Ọ̀yọ́mèsì ó sì lágbára púpọ̀ ìbò tí ẹnìkan sì dàbò gbogbo wọn nù ìṣèjọba wo lọ́dà tó bá wọn tí Aláàfin bá wá ń ṣe nǹkan tí ọ̀dà Bàsọ̀run ni wọ́n lọ bá inú òfin ní check and balance ká tó wá sọ pé ìlú aláwọn ìlú ńláńlá aláwọn ọba aláwọn baálẹ̀ a sì ní bá a ṣe pín a pín ìlú kọ̀ọ̀kan kò sí Aláàfin wá pa àṣẹ dé Burkina Faso Aláàfin pa àṣẹ délẹ̀ Dahomey ó dé Togo ó dé Ghana ilẹ̀ Ẹ̀fẹ̀nu Asante àwọn Asante ní Ghana bàbá wa Sheikh Adamu wá ní Aláàfin wá lu agbára rẹ̀ láti òkè lọ́hùn ó wá fi lọ dé òkun mọye nation àwọn continent àbáwọn ìlú àbáwọn orílẹ̀-èdè káyọ̀ continent kò àwọn orílẹ̀-èdè tẹ́ mọ̀ rí ń bẹ̀ mo sì sọ fún wa tẹ́ dé iye wa tẹ́ wà ilẹ̀ Ẹ̀gbá ìní kí ló fa ìjà ọ̀rọ̀ ṣé ń gbà tí kìíní dé òun Lísàbí ìní ilẹ̀ Ẹ̀gbá dé ṣèbí Lísàbí jàjàgbara láti kúrò lábẹ́ Aláàfin Ọ̀yọ́ ni ilé wọn sọ Lísàbí di nǹkan sí lónìí ìnìran Ẹ̀gbá ọ̀gbàgbé Lísàbí sí tí ọba sí lábẹ́ Aláàfin kí ni lọ́ọ́ kàtẹ́ tó ọba mọ̀tàn o sì lọ́ọ́ yẹ ṣe empire Ẹ̀gbá gangan fúnra wọn 3 ni wọ́n láyé ìjọ́un tí wọ́n sì láwọn ìletò tí ó sì jẹ́ 157 láwọn ìlú àti ìletò 157 láwọn Ẹ̀gbá wọ́n sì wà lábẹ́ Aláàfin kí Lísàbí ó tó dìde kó tó jagun àjàngbara ẹ̀sìn ní kò sí mbẹ̀ tó fi wá lọ dé gbogbo àwọn iye wa Ẹ̀gbádò lónìí tó gbé ọdún 3 l'Aláàfin máa yan olú fún wọn ẹ̀sìn ní kèsì empire irú òun la fẹ́ pa
kéèyàn máa mọ̀lẹ́sì ìran rẹ̀ lórí ìran oníran. Àfáà mi mo sọ̀rọ̀ kan èmi ọmọ bóyá bó ṣe mo ní ṣáájú kí n tó jẹ́ mùsùlùmí ìjẹ́ Yorùbá mo kọ́kọ́ jẹ́ mo kọ́kọ́ nífẹ̀ẹ́ ìran mi ẹ̀yà mi lẹ̀ Yorùbá torí nígbà wọn ò bí mi wọ́n kọ́kọ́ bí mi gẹ́gẹ́ bí Yorùbá ni wọ́n wá fi ìsìláàmù ń tọ́ mi Ọlọ́run sì rí mi kó tó dá mi sílẹ̀ Yorùbá tí ò dá mi sílẹ̀ Lárúbáwá kí ló wù láà fẹ́ pa ìtí bàbá wa Sheikh Adamu sọ tíra àwọn la ké fún wa yìí pé Ìlọrin o ilẹ̀ Yorùbá ni akéètì bàbá wa Mustapha Sugulul Ìlọrin o ilẹ̀ Yorùbá ni irọ́ wo la fẹ́ pa ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run o ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run torí pé ìgbàkúgbà lẹ̀mí lè bọ́ lára mo lálàáfíà mo lé egun ẹ tó ta ló lè fọwọ́ sọ̀yà pé irú ọjọ́ orí tó jẹ́ kọ́kàn mi ó balẹ̀ ni pé irú ọjọ́ orí tí mo wà yìí ikú èé pààyàn nírú ọjọ́ orí mi lọ́jọ́ kàn mi ó balẹ̀ nínú gbogbo àwa tá à ń wò mí pé ìtọ́jọ́ kàn mi ó balẹ̀ ni pé éèjì tí mo wà báyìí o ikú èé pààyàn nírú éèjì mi ìlọ́jọ́ kàn mi ó balẹ̀ pé mo fi lè máa ṣe tó bá mọ̀ yí pé anytime lọ́lọ́run lè pọ̀ bẹ̀rù Ọlọ́run fi bẹ̀rù Ọlọ́run kún ẹ já sòdodo à ń parọ́ a sì tó ń ṣe bí onímọ̀ lílimbo ṣé lọ́dọ̀ àwọn olùkọ́ àgbà rí òpìtàn ilẹ̀ Ìbàdàn oníwádìí ìjìnlẹ̀ tó gún wọ́n ń pè mí láti Ilé Ifẹ̀ wọ́n ń pè mí láti Ìjẹ̀bú wọ́n ń pè mí oníṣẹ́ ẹ sáàfin mi lẹ̀ èyí fẹ́ kó sí pé àwọn kan wọ́n ń kó kínní ẹ̀sìn méjì àdàpọ̀ mọ́rọ́ ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀tọ̀ là ń sọ yìí mùsùlùmí lè ní dọ̀là mùsùlùmí ni wọn ò sì ṣẹbọ nílé wa àbí wọ́n gbégún orí ní Mọ̀tàlá àbí pé wọ́n á gbégún àwọn tó wà pa wá jókòó táwọn bàbá wa tẹ́ kéégún wọn wá àwọn bàbá wo ò lé wọn fúnra wọn náà wọ́n tó pé égún run fúnra wọn ṣùgbọ́n lílé ibi tí ń jẹ́ ìpìlẹ̀ o lílé Muhammadu Laji àti ilé Hossein Bunu Bello wọn ò gbégún rí mbẹ̀ wọn ò sòsà rí mbẹ̀ torí wọ́n kúrò níbi wá tẹ Mọ̀tàlá la fi ń pe Mọ̀tàlá nílùú àfáàdò ní kí wá ní kí la fẹ́ parọ́ fún àwa máa sọ̀tà a máa parọ́ lórí kí là ń parọ́ fún àfáà mi mo rò pé gbogbo inú tí a Sheikh Adamu náà lẹ́tí ké fún wa ẹ̀ tó àfáà mi àmọ̀ ìyọ̀dá ẹ bá ń fi òkè ẹ̀rọ yín tàbí àmì ẹni fẹ́ pè wá àfáà mi. 080 66 37 91 49 ẹ tún pè lẹ́ẹ̀kan sí àfáà mi. 080 66 37 91 49 ẹ má bínú àáfàá mi ò sí lórí WhatsApp ẹ tẹ bá lè pè wọ́n direct ni wọn ò sí lórí WhatsApp báyìí ẹ lè pè wọ́n direct ni ẹ bá fẹ́ ní béèrè àbí ẹ bá fẹ́ lórí ọ̀rọ̀ ni o àbí kankan ni o ẹ pè àáfàá mi ẹ já mọ yọ̀ǹda yín tó ẹ ṣe pọ̀ ẹ ṣe pọ̀. àáfàá Ojútólé àáfàá Ojútólé àṣẹ o tó bàbá ń sọ ọ́ ẹjá máa kíyèsí tíra Sheikh Adam la lò yìí àti ti bàbá wa Mustapha Sugulul tá a sì gbé àáfàá wá tí wọ́n ké tí wọ́n tú fún wa bẹ́ẹ̀ ṣe ṣàlàyé nípa ọ̀rọ̀ Ìlọrin èmi ò rò yí pé ó yẹ ká wuyewuye kan wá ń bẹ̀ ṣùgbọ́n ẹni tí ó jogún kógún ìtàkìtà ní ọ̀pá ẹjá tún máa wò bọ̀ ṣùgbọ́n digbílé ààrẹ òpìtẹ́ wà lákọ wọ́n ní kí nẹninẹni kọ́ sọ nínà kọ́ mọ̀ bá nẹni ọlọ́ba ìjọ tí wọ́n ti ń sọ àmọ́ ó wá tó àsìkò ẹ má sì já àdàpọ̀ mọ́rọ̀ Yorùbá nation bí Nàìjíríà wà lódìdí déédéé bí wọ́n ṣe àtúntò déédéé bọ́mọ Yorùbá di gọ́vnọ̀ pírẹsidẹ́ǹtì déédéé bó ṣe pé orílẹ̀-èdè Yorùbá ó dá dúró déédéé èèyàn ọ̀pá náà Islam ẹ má já àdàpọ̀ mọ́ra wọn ṣé ẹnìkan wà á di mélòó làwọn tí ń bọgi tí ń bọ̀ pẹ̀ ẹnìkan wà á dìde lónìí pé ẹ̀yin mùsùlùmí tẹ̀ bá ti bá wa bọgi ẹ̀ bọ̀ pẹ̀ ẹ̀ á pa yín o mélòó ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwa mùsùlùmí àbí mélòó ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn Christian ẹ má já àdàpọ̀ mọ́ra wọn torí wípé in tí ó bá jọra wọn ẹ má já sọ pé òní ìtàn Yorùbá àti ibi tílẹ̀ Yorùbá dé là wá ń sọ yìí ẹ̀rí ńlá mi tó ń bọ̀ o Ojútólé ẹ sì rí tí ń bẹ nídìí ọ̀rọ̀ ẹ̀rí tó bá yá tó sì rí pé nígbà bàbá mi sọ ọ̀rọ̀ tó nílọrin o ilẹ̀ Yorùbá ni tẹ́mi ọmọ wa nílọrin yìí sí ilẹ̀ Yorùbá ọ̀pọ̀ yẹ kó mú fúnra ní dání àbí èyí tí mo jẹ gàbálé lórí náà nu gbogbo tíra bàbá mi ló yẹ kí n mọ̀ tẹ́ bá gbé gbà nígbà bàbá mi bàbá yìí sọ bẹ́ẹ̀ gba ìrírí òsèlè mọ́ rí kò sí ìta ni àbí òsì nínú láìbírì yín torí náà ẹja bẹ̀rù Ọlọ́run lórí gbogbo tá a bá ń ṣe bákan náà ẹ rí i pé à ń pè fẹ́yìn èèyàn yìí pé nípa ti stúdíò ìtàn Yorùbá
ẹ rí lẹ́nu ọjọ́ mẹ́ta bójú ṣe ń ṣe iná ẹ̀ rí bójú pọ̀ lẹ́jọ́ mẹ́ta iná ẹ̀dọ̀ tó já lè ṣètò èyí náà ẹ jẹ́ ká dìde ẹ já dìde ìrànwọ́ sí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ẹ lè pè òǹkẹ́rọ Ààrẹ Òpìtàn Laji Abbas lórí +234 8023 6874 32 ká lè tètè parí stúdíò gbogbo ọ̀pọ̀lọpọ̀ irú àwọn tí à ń bá a ṣe ń ṣe lọ́yẹ ká máa gbé sójú ẹ̀ ká máa wù àtàwọn ìwé àtàwọn iṣẹ́ ìwádìí àti gbogbo ibi tá a lọ àti gbogbo àwọn tá a bá fi ọ̀rọ̀ wẹ́lẹ́nu wò torí pé ká jẹ́ ká máa rí físíkà ní báyìí torí òní kọ́ torí ọ̀la tá a bá dìde sọ̀rọ̀ téèyàn bá sọ̀rọ̀ lọ rẹpẹtẹ bó ṣe ní ṣe sọ́hun tẹ́nìkan kò fún wọn lésì torí ọjọ́ iwájú wọn ní nígbà tó sọ ẹnìkan kọ́ sọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá jẹ́ pé bó ṣe rí náà nu ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ń gbé wọn náà wọ́n mọ̀ gbé níta Ààrẹ Òpìtàn sọ pé irọ́ Ààrẹ Òpìtàn sọ ó sì mẹ́rìí wá kò sọ̀rọ̀ kan tẹ́mi ọba sọ ẹ̀ mẹ́rìí wá ní kí n ṣe pé ọmọ àlè ọ̀rọ̀ ní jáde lẹ́nu mi ọmọ àlè ọ̀rọ̀ lọ̀rọ̀ tí ò lẹ́rìí nítorí náà mo kọ́mọdé wa mo kí àgbà wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìtàn Yorùbá yóò mọ nílò síwájú lẹ́ẹ̀kan sí ẹ darapọ̀ ẹ lè kàn sí mi lórí WhatsApp láti darapọ̀ máwọn tó ń ṣe àtìlẹyìn fún iṣẹ́ ìwádìí lílọ bíbọ̀ ṣe gbogbo ẹ̀ fún iṣẹ́ ìwádìí ẹ lè pè mí sórí +234 8023 687432 bákan náà nígbà táwọn kan bẹ̀rẹ̀ sí ní gbé ìtàn tá à ń sọ tí wọ́n ń gbé lọ sórí péèjì wọn tí wọ́n wá lọ tó ń gbé tí wọ́n ẹ́díìtì ẹ̀ tí wọ́n fi caption sí gbogbo ẹ̀ mo pariwo àsìpẹ́síṣàn wọ́n ti gbé ètò mi méjèèjì kú ń bẹ̀ ẹ má lọ ètò mi mọ́ nǹkan kan láfi máa ta ọfà sí Mọ́ríkàs ilé eke wa ní Mọ́ríkàs kò ní bàjẹ́ mùdírù wa ní Sheikh Habib láwọn ò ní lo ẹ̀yìn láéláà padà sí ibú ò ní bá wọn àjọ ń ná mímọ̀ ni kì í sọ̀rọ̀ ọ̀jà torí náà ẹ má lọ pọ̀ torí àwọn tẹ́ ẹ sì ń pè ẹ sì gbàgbé pé àwọn ọmọ àfa àpilẹ̀ náà lèmi náà kílẹ̀ wá fẹ́ mọ gbé sáà sí rí pé wọ́n ti gbé kú ò kò sí èmi ò Ààrẹ Òpìtàn Laji Abbas kì í ṣe èébú ẹ̀rí ni a rí gbogbo kọ́mẹ̀ntì táwọn ọlọ́pàá àwọn èèyàn kọ́mẹ̀ntì ẹlòmíín mọ́rọ̀ ẹ̀sìn bọ̀ ẹlòmíín mọ́rọ̀ ẹ̀yà bọ̀ ẹlòmíín mọ́rọ̀ ìlú bọ̀ kíni níjọ́ tẹ́ ti ń ṣe mo máa ń sọ níjọ́ tẹ́ ti ń ṣe ṣe Ọlọ́run tó dá gbogbo wa bó ṣe dá wa ẹ ti ń bọ òrìṣà ẹ ti ń ṣògùn ọlọ́ya oníṣègùn mùsùlùmí kírísítẹ̀n àwọn míín bẹ káàkiri àgbáyé ṣé Ọlọ́run ọmọ ti ń ṣe bọ́ọ̀ bá torí ẹ̀sìn jà tó bá kó ọkàn kú fọ̀ lọ́tìn ni gbogbo ìgbà tẹ́ fi gbógun ti ànábì nígbà òdi pé wọ́n tún kú òní Mẹ́kà wọ́n wá lọ ká wọn mọ́ Mẹ̀dínà tó ń lu ọba tí wọ́n gbà lú àwọn jẹ́ lọ́lọ́run fi wá ní ẹ jáde sí wọn sànábì ló ń fẹ́ jà sànábì ló ń fẹ́ jà ẹ dákọ̀ ẹ mú ẹ mẹ́rin ẹ̀ wá ẹni tí ànábì bá fọwọ́ ara rẹ̀ pábá ẹ̀ mú wá ọ lọ síbi kan lọ sí wáàsí wọ́n jù lóko ìbánẹ́bì tó bẹ̀ lọ́n fún wọn ni sẹ́ràn wọn ọ̀gbà àwọn lẹ́rìí Mẹ́kà tí wọ́n mọ̀ sunkún ní Káàbà pé ọ̀dọ̀ àwọn làlẹ́bí ọ̀bá dẹ̀dẹ̀ sí àwọn bàbá àwọn ni o torí náà mo kí ọmọdé wa o mo kí àgbà wa ẹ sì kú àtìlẹyìn wa mo sì kí gbogbo mùsùlùmí pátá pé a kú ògbẹ ojú tó lé jáàmọ̀ ìdágbére títí ìgbà míì tá a sùn pàdé lórí ètò wa ìtàn Yorùbá Hassan Taiwo olùkọ́ mi ojú tó lé lókè pé ká tún fi rí pàdé tìgbà náà ó dàbọ̀. tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà bí mo sì ṣe sọ o ẹ jẹ́ ká dìde àwa náà ẹ jẹ́ ká ṣàtìlẹ́yìn fún ètò yìí ètò wa ìtàn Yorùbá torí wípé àkókò bàbá mi kan lẹ́lẹ́kọ́ bá mi kan láìláì owó níjẹ kì í jàgbàdo kò sí ìjọba kan àbọ̀bà kan tó ń gbówó lẹ̀ fún ìtàn Yorùbá ẹ̀yin náà ní alátìlẹ́yìn ètò ìtàn Yorùbá bóòlù ìtàn wọn ò sí ní parẹ́ bóòlù lásìkò gbogbo ìtàn wájọ lódìdí ẹ lè pè mí lẹ́ẹ̀kan sórí +234 8023 687432 ẹ lè fi kàn sí mi lórí WhatsApp títí ìgbà tá a tún pàdé ojú tó lé ṣe ká wá lọ́la. Títí ọ̀la tá a tún pàdé lórí ètò yín ètò wa ìtàn Yorùbá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Laji Abbas ló ń kí wa yí pé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pé láyé kó dúró títí ọ̀la òun ire o. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìyẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́.